Bobrisky, they were very proud of this world, you know I am. Check him. He can do that now, are you? Every day, I'm not going to follow, I'm not going to follow, that's who I'm very day. Bobrisky, oh, it's all good, I give you a word. Olú ọmọ bọ́bí Adékọ̀yà Chairman Moses Arena Hotel Lago ìyẹn Lago Àwòrán ọkọ̀ yẹn ti sí l'Amẹ́ríkà òní Morila owó bàbá Délé owó bàbá mo lọ sọ̀rẹ́ Adéwù yìí kúndé ọkọ̀ Adénìkẹ́ àwọn onímọ̀kàrẹ̀ láti United Kingdom.
Ayọ̀dẹ̀. Wọ́n á tẹ̀lé Bobrisky. Olú ọmọ bá fi ìpín ọ. Adékọ̀yà ẹ̀rọ mi pẹ̀lú ọmọ. Ṣé ọmọ wọn sẹ́wọ̀n? Àjọkẹ́ mi sọ bẹ́ẹ̀ fi àjọkẹ́ olórí ìrè ọmọ ìlà ìjọkẹ́. Ṣọ́kẹ́ sọ pé òun bá ní òsì lórí social media. Kò sí fóònù lọ́wọ́ ọmọ ènìyàn àbí. Tó o bá ní fóònù, tó o ní dẹ́tà, o láti mọ àjọkẹ́ sọ̀rọ̀ ẹ̀jọ̀ ọmọ olórí ìrè ò kárí àjọkẹ́. Àwọn Bobrisky, Bobrisky. Àjọkẹ́ ní surprise, àwọn Bobrisky. Àjọkẹ́ ní surprise, àwọn Bobrisky. Oya, ṣẹ̀rẹ̀ àjọkẹ́, ṣẹ̀rẹ̀ àjọkẹ́. Àjọkẹ́ jẹ́ ní ìlú surprise lójó. Ó pẹ̀lú màmá ẹ̀. Ìyá ojúlóge. Ojúlóge. Mọ̀dàbà lájọkẹ́ ẹ̀ ní surprise mi o.